أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أكيد ما يبغى نمسي كاكي بقى بلاي كأولون لأولون أولي أجنجة أولون كما بانوا بوا محمد صلى الله عليه وسلم كأولون ما بوا راليا نبي كأولون لأولون كتما بوا سابيا نبي àti gbogbo ẹni tó gbọ́ tó gbà táwọn tó wá tẹ̀lé títí dijọ́ kẹyìn làwọn máa mi tó nẹ́tíwọ́ọ̀kì wa àìtí ayé ṣiṣẹ́ lórí péjì wa o but à ń dúpẹ́ fọlọ́run fúnre tí ọlọ́run ọba dẹ́dà tó ṣe fún wa lórí ọ̀rọ̀ TV station tí ọlọ́run ọba ti jogún fún wa a dúpẹ́ fọlọ́run lórí ẹ ọlọ́run ọba láàánú àdúpẹ́ lọ́wọ́ ẹ tó jojú tì wá níbi táwọn alábòsí ti ń pláàni àbòsí wọn tó ti ń pẹ̀tẹ́ tó ń pèrò tó ń rorò kúrò síra wọn àwọn alábòsí ìmí ìpè rẹ̀ ní onísúná ṣé kí ni láòdù ṣá ìmí ìpínlẹ̀ lórí súnà nínú wọn ni kò ń ṣe onísúnà ìmí ìpínlẹ̀ mùsùlùmí káburú ṣẹlẹ̀ sí mùsùlùmí ọmọ ìyá wọn náà fẹ́ táburú bá ti wá ṣẹlẹ̀ wọn máa wá larí mọ́lẹ̀ pé adúpẹ́ o aburú ti ṣẹlẹ̀ sí aburú àṣẹlẹ̀ sí yín tọmọtọmọ torí pé o ò lè máa rò káburú ṣẹlẹ̀ sí mùsùlùmí ọmọ ìyẹ́ tó bá kiri ṣaláburú àwa dúpẹ́ fọlọ́ pé àbúrò ṣẹlẹ̀ sí wa dáadáa ló fi ṣẹlẹ̀ sí wa nígbà míì máa ń wà nǹkan máa ṣẹlẹ̀ nígbà míì nǹkan tó bá ṣẹlẹ̀ yẹn ọ̀tọ̀ ní ibi táwọn èèyàn máa rò ó sí ọ̀tọ̀ níbi tí Ọlọ́run ọba dẹ́dà ń ro títí ẹ̀ lọ a dúpẹ́ fọlọ́ pé Ọlọ́run ọba ti padà gbàbẹ̀ ṣoore ńlá fún wa ni bó tiẹ̀ wà láníyàn mi tẹ́tẹ́lẹ̀ pé mo fẹ́ ṣe TV station tó wà náà níyàn mi pé àwọn fẹ́ ṣe TV station o mo máa ṣe báyìí o mo dẹ̀ yín sọ mo yìí sọ nínú níjọ́ wo náà mo yìí sọ lẹ́nu ọjọ́ mẹ́ta pé a fẹ́ ṣe TV station o a fẹ́ ṣe báyìí o pé ọlọ́run akádàrà ká tó kó Nàìjíríà yìí o ọlọ́run ní kádàrà ká ara ilé àyẹ̀rùn lẹ́mìí ara wa tá a máa fi ṣe TV station náà ṣùgbọ́n gbàtọ́ wá ṣàbòsí pẹ̀lú wa ọlọ́run wa fast track ìrìn àjò náà àwa dúpẹ́ fọlọ́ alihamudulilayi rabbil alamin àdúpẹ́ fọlọ́ gbogbo ẹ̀bọ̀n tó bá fẹ́ wo program wa látòrí Save Your Soul TV 2 tó bá ti type ẹ̀ wà bá wa ń bẹ̀ Save Your Soul TV 2 wà á fi 2 sí wà bá wa ń bẹ̀ ọlọ́run á ṣe ní àwòlà bẹ́ẹ̀ ni alájà wa Mariam ó tó jọ mẹ́ta tó gbogbo ẹ̀yin tí ẹni fẹ́ òdodo tẹ́ ti ń bá wa bọ̀ ti pẹ́ ọlọ́run á ṣàánú yín ọlọ́run á bá wa dùn yín náà nú àmọ̀dùnú yín kò ní dìbànújẹ́ ń tẹ́ ń fẹ́ ní dáadáa kọ́lọ́jọ́ máa bá wa ṣe fún yín èyí tẹ́ ń fẹ́ kọ́lọ́ má fi ṣe àdánwò ọ̀làláwùlà wàlá quwwata illa billahi al-aliyyil azim jẹ́ kí ẹni tí máa pẹ́ ọ̀tọ̀ ọlọ́wà bá wa ṣe dáadáa fún yín mo rí challenge kan ní lọ́dọ̀ kan nù sàmọ́lẹ́kọ̀ ní kọ́ bá mi gbé kíní tíì tí ó ṣe yẹn kíní garlic tea àbí kíní ẹ̀ pé kíní yẹn because I bá mi gbé wá sí ìsàlẹ̀ mo wà ní mọ́tò mo rí pé ẹ̀yìn kan ó tún challenge sí
sí mi lórí ọ̀rọ̀ tèmi bá tó bẹ́ẹ̀ ìkọ́nà àwọn ẹlẹ́bọ anakondi ṣé mo pé mi tún challenge sí anakondi bí anaconda ló ń jẹ́ ni ajẹ́fojú ẹ̀hún ọkùnrin tó ń janu lọ́wọ́ eléyìí ṣé anaconda ni àbí anakondi ọkùnrin ni mo tún challenge sí kí lẹ́ni mo tún challenge sí fún òun ló sọ jáde nínú fídíò tó ṣe pé ó sọ pé ó ní ifá original ó bẹ̀rẹ̀ láti bí 400,000 lọ sókè ifá original òun ló sọ bẹ́ẹ̀ ẹ̀pẹ́ mi ò sọ nífá èmi ò ṣara wọn anakondi ló sọ bẹ́ẹ̀ ó ní ifá original ó bẹ̀rẹ̀ láti bí 400,000 mo wá ní pé màá bá san owó ifá màá san owó ifá fún owó ifá màá bá san pé kó wá lọ ṣẹ́fà yẹn o ó dẹ̀ gbọ́dọ̀ dolówó ó gbọ́dọ̀ di kíni o ó gbọ́dọ̀ dolówó. Where is it? Thank you, Lord. Ó gbọ́dọ̀ dolówó. Tó bá ti wá dolówó. Màá gbà pé ifá tó ń ṣe yẹn o. Ó lè sọ yàn dolówó. Okay. Òun ló sọ bẹ́ẹ̀ pé ifá original tí wọ́n bá tó challenge fún yàn tó ní original kan ẹni original kan lọ́wọ́ tí yàn lè fi dolówó. Yes. I just put it into practice. Mo wá ní tí wò bá ní 400,000 yẹn lọ́wọ́ o. Tí wò bá ní 400,000 yẹn lọ́wọ́, èmi á fún ní 400,000 naira. Kó wá ṣẹ́fà kárí. Tó bá ti wá ṣẹ́fà tán, ó gbọ́dọ̀ dolówó. Tí ò bá ti wá dolówó, owó tí mo fún ká fi invest lórí ifá adáwó mi padà fún mi torí dàsú pé irọ́ ni fún àwọn yẹn bismillah dàsú pé irọ́ ni ifá tó ń gbé kiri irọ́ ni ìyẹn ló yẹ kí anakondi kó kọ́kọ́ fèsì lé lórí pé original mà ní ifá wa confirm àbí bẹ́ẹ̀ kọ́ ni èmi tún challenge sí pé tí ifá wọn bá confirm màá fún ní 400,000 naira even now tó bá rí pé ifá àwọn yẹn confirm ó dá wọn lójú màá fún ní 400,000 naira kó ṣẹ́fà kó dẹ̀ dolówó tí ò bá ti wá dolówó á dá 400,000 mi padà kó bá ṣe pé kò ṣe 400,000 4 million lòún pé o màá fún 4 million kó ṣẹ́fà ó dẹ̀ gbọ́dọ̀ dolówó ó máa dágbà pé kó tó di ó gbọ́dọ̀ ṣẹ́fà quick action nífà kó wá di pé ó ní ìgbà tó bá pọ́dún mẹ́ta àbọ̀dún mẹ́rin no quick action I believe pé ifá jẹ́ ó gbọ́dọ̀ dolówó at least láàrin oṣù mẹ́fà ó pẹ́ jù èmi á fowó ta máa fowó ṣe kó ṣe fáyẹn kárí máa kó owó lẹ̀ kó ṣẹ́fà ìwọ lẹ́sẹ̀ pé ifá original torí pé ó ń sọ̀rọ̀ bọ̀ ó wá fi kò lọ́ọ̀ṣì ifá nínú ọ̀rọ̀ tó ń sọ ókè o tó bá dájú pé ifá yín sọ̀yàn dolówó màá fún ẹ ní 400,000 naira òun ní pọ̀ original ifá kò gbọ́dọ̀ ju 400,000 lọ ókè 400,000 tó bá ní 4 million nípò ṣe mistake màá fún ẹ 4 million kò fi ṣẹ́fà ngbà tí mo tó challenge sí ṣebí yẹn lé ẹ kó bọ́ta kó defend kó ní ó yá ó ti ṣe tán bàbá eléjì ògbè ló máa bá mi ṣe. Bàbá eléjì ògbè ló máa ràn mí lọ́wọ́
àti ọba àwọn oníṣẹ̀ṣe nbọ̀ ọba àwọn oníṣẹ̀ṣe onírọ́ lélẹ̀ náà tó parọ́ táwọn ọlọ́pàá mú ilé nọ́mbà ilé àtẹlẹ tó ló parọ́ ibi tó ti parọ́ rè ó parọ́ ó parọ́ bíbí ó parọ́ wọ́n interview ẹ̀ lọ́jọ́ kìíní àná nígbà tó parọ́ tán ó ń sọ̀rọ̀ pa Yorùbá nation nígbà ó ní Yorùbá nation àwọn ìjọba ń ṣàbòsí pẹ̀lú àwọn Yorùbá nation àwọn gbọ́dọ̀ ṣẹlẹ̀ ń sin ní kíníkan torí ẹ̀ lòun ṣe ó sọ pé àwọn agitator lòun nígbà táwọn ọlọ́pàá wa mú ó wá nírọ́ o òun ń bọ̀ láti ibi ìpàdé àwọn aláwo àṣẹ ìtì ẹ̀ lé irúmọlẹ̀ igbó ò lé eléyìí ló sọ bẹ́ẹ̀ o eléyìí ni òun ló parọ́ ó pa ìyáláyà irọ́ àwọn ọlọ́pàá wa ṣí adé lórí ẹ̀ wọ́n fọ́ létí wọ́n ti wọnú Black Maria wọ́n gbogbo àwọn oògùn tó gbà lọ́wọ́ rẹ̀ adé nìyẹn òun rè wọ́n ti ṣáde lórí ẹ̀ wọ́n wá interview wọ́n ń parọ́ àṣọ onírọ́ ni ẹ̀sìn onírọ́ lẹ̀ ń sìn ni ṣé onírọ́ ni ṣérùmọ́lẹ̀ yín gan ń parọ́ ni ṣérùmọ́lẹ̀ yín irọ́ lẹ fi pè irọ́ tiẹ̀ ní ẹ fi pè lẹ irúmọ́lẹ̀ náà kò sí tó ń jẹ́ àwọn àjọrúlẹ̀ yìí ń pè ní irúmọ́lẹ̀ bí tẹ́ gọ̀dé irọ́ ló pa o ó ń parọ́ lọ́wọ́ fáwọn BBC fáwọn CNN òun lọ jẹ́jẹ́ tòun ní o àwọn 2000 worshippers àwọn jọlọ worship gbàdá àwọn worship tán òun wá fẹ́ gbowó òun wá gun bíríìjì bọ́sọ̀lì kejì ibi tó ń ti wá gun bíríìjì tó ń fẹ́ gbowó yẹn ibẹ̀ làwọn ọlọ́pàá ti wá wọ́n wá róhun àwọn kan kíhun wọ́n ṣe kinní kan ọ̀gá na who get that pistol wey dem find for inside there motor no be me get am o ó ṣà ń parọ́ rẹpẹtẹ ẹ tó sọ bẹ́ẹ̀ rí fídíò yẹn rí àwọn ọlọ́pàá padà wá gbé lọ wọ́n jù sínú Black Maria wọ́n gbé lọ ọlọ́tí mọ́lé jẹ́ sọ síwájú bí wọ́n ti lọ tì mọ́lé tó ti gbé wọn lọ sínú ti wọnú Black Maria wàá rí ọba àṣẹṣe yín sìn wọ́n yá wọ́rọ́wọ́rọ́ òun nìyẹn wọ́n má sí gbogbo wọnú Black Maria lọ́wọ́ ni wọ́n kó wọnú Black Maria bóyá wọnú wọlé kọ́lẹ̀ inú Black Maria wọlé a bombastic idiot kò bu wọn sínú Black Maria wọn kò bu ọbẹ pẹ̀lú gbogbo àtòwọn àti ṣẹṣẹ ẹ wọn járáǹkì ẹ ọlọ́pàá amúnimóògùn inú mi dùn ọsọngọ ọmọ yẹyẹ wọnú Black Maria ìwà anakondi kó pe ọkùnrin yìí náà kó wá pé eléyìí náà kó ṣe pé bàbá wa check the feed eléyìí ní check the I don't know what you saying Alaja Mariam. Okay, ìwọ anakondi ìwọ wá challenge èmi padà èmi ti challenge ìwọ kẹ́yìn wa kó sọ ẹ́ di olówó kí àgbà ògbóni àbí kí ló pẹ́ àgbà ògbóni àti gbogbo ẹ̀yin aláwo kó sọ ẹ́ di olówó àtọ́bọ oníṣẹ̀ṣe kí gbogbo yín jọ wá tìmù papọ̀ kẹwàá jọ ṣoògùn kó wá dolówó tó bá ti dolówó àmà wà pé irúmọlẹ̀ dóore irúmọlẹ̀ sọ yín dolówó sọ yín dọlọ́rọ̀ ìyẹn la fẹ́ àtúntò challenge sí ẹ wá sásẹ́yìn wá way out way out ẹ bá wa follow page wa Save Your Soul 2 Save Your Soul TV 2 ní kẹ́mà tẹ́ bá type ẹ̀ síbẹ̀ ẹ rí mbẹ̀ torí Ọlọ́run ẹ bá wa follow page yẹn kẹ́lẹ́ máa bá wa click love and like ní orí ẹ̀ torí Ọlọ́run page wa a convert kan náà page wa sí orí ẹ̀ ní Ọlọ́run make it easy inshallah ó wá challenge mi again èmi tí mo challenge ìwọ ẹ wá gbọ́ challenge tí wàá fẹ́ mi o ó ní tèmi bá tó bẹ́ẹ̀ kémi bọ́ta pé Allah tèmi Ọlọ́run mi yẹn o pé kémi mi ò láìkí máa sọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó sọ fún rẹ̀ ẹjọ́ sọ ẹjọ́ fẹ́ náà rẹ̀ sọ mama ìyá fẹ́ náà rẹ̀ sọ fún rẹ̀ mi ń bọ̀
wọ́n fẹ́ kó jáde wá tó bá wá jáde wá ọ̀fọ̀ Saheed Shittu èmi náà wá jáde wá sórí wọ́n wá ṣe competition fún èmi àti ẹ wọ́n wá mú bóyá ṣọ́ọ̀kì ni àbí igi kan àbí ìṣó wọ́n máa fi kọ nǹkan kan síwájú èmi àti ẹ báyìí wọ́n máa fúnra wa nígà wọ́n á kọ ifá wọ́n á fi ifá IFA wọ́n á kọ síwájú mi báyìí wọ́n á dẹ̀ kọ aláwù síwájú tiwọn náà wọ́n á kọ aláwù síwájú ẹ àbí kọ́ kọ muhammadu síwájú ẹ kọ bisimilayi àwọn ènìyàn yìí muhammadu oníṣẹ́lá wà kúránì yẹn ayà tó bá mọ̀ nínú kúránì yẹn kó pe gbogbo ayà yẹn jáde ayà tó bá mọ̀ èyí tó bá ti wọ̀ ẹ́ mẹ́ kó kà ipe kí gbogbo ifá tó kọ síwájú tèmi yẹn pé kó parẹ́ láì ṣe pé bóyá àfẹsẹ̀ parẹ́ láì ṣe pé bóyá àfọwọ́ parẹ́ èmi máa pe àyájọ́ anything yóò kọ́ kọ síwájú ẹ̀ wọ́n bá kọ aláwù àbí muhammadu Rasulullah àbí wọ́n kọ bisimilayi ramoni lọ yìí sí á dẹ̀ parẹ́ lójú ẹsẹ̀ á parẹ́ báyìí láì ṣe pé mo fọwọ́ parẹ́ láì ṣe pé mo fẹsẹ̀ parẹ́ mi ò ní súnmọ́ ẹ rárá tó kọ́ máa fi parẹ́ àyájọ́ ni máa lò Saheed Shittu wàá mọ̀ pé nǹkan bẹ tó bá ń bá sọ̀rọ̀ yẹn tó bá mọ̀ yìí pé àáfàá nìyẹn tó bá mọ̀ yìí pé mùsùlùmí òdodo nìyẹn tó dẹ̀ dá ẹ lójú jáde. ṣé ń gbọ́. jáde mo challenge yẹ Saheed Shittu mo challenge yẹ. jẹ́ tó tún play jẹ́ tó tún. ìkúnlá tó sọ pé ògbójúlé yẹn. ẹ tó tún gbọ́. wọ́n fẹ́ kó jáde wá. challenge rẹ o. tó bá wá jáde wá. gbogbo mùsùlùmí lè challenge kò ń ṣe mí nìkan o. ìlú náà wá jáde wá. ṣé ń gbọ́. sórí wọ́n wá ṣe competition fún èmi àti ẹ. wọ́n wá mú bóyá ṣọ́ọ̀kì ni àbí igi kan. àbí ìṣó wọ́n máa fi kọ nǹkan kan síwájú. challenge rẹ o. àmọ́ fúnra wa nígà. fún gbogbo àwa mùsùlùmí ni o. ifá IFA wọ́n á kọ síwájú mi báyìí wọ́n á dẹ̀ kọ aláwù síwájú tiwọn náà. síwájú tiwọn náà wọ́n á kọ aláwù síwájú ẹ àbí kọ́ kọ muhammadu síwájú ẹ àbí kọ́ kọ bisimilayi ramoni lọ yìí síwájú ẹ wà kúránì yẹn ayà tó bá mọ̀ nínú kúránì yẹn kó pe gbogbo ayà yẹn jáde ayà tó bá mọ̀ èyí tó bá ti wọ̀ ẹ́ mẹ́ kó kà ibi kí gbogbo yẹn pé kó parẹ́ láì ṣe bóyá àfẹsẹ̀ parẹ́ láì ṣe bóyá àfọwọ́ parẹ́ èmi máa. ẹ tó pé mi máa pè mí jáde lórí fóònù kó máa mo ń bọ̀ jẹ́ kí n blọ́ọ̀kì gbogbo kọ́ọ̀tù fẹ́ wọlé do not disturb okay mo ti fi sí do not disturb kí anybody má pè fóònù mi ó ń bọ̀ ní sùúrù tuntun wí kùránì tí ó gbójúlé gbogbo mùsùlùmí ṣe rí tọ́ba ẹ̀yin alábòsí olórí burúkú táyé yín ò ní dánú mùsùlùmí ẹ̀yàn ẹlòmíì lè bọ́ta kọ́ni Saheed Shittu wọ́n ti challenge ẹ mùsùlùmí ni o Saheed Shittu wọ́n ti challenge ẹ torí ìyáláyà ẹ bá pé àbí torí ẹ bá pé wàá mọ̀ pé Saheed Shittu kan náà ń challenge kùránì náà ń challenge Islam náà ń challenge ṣùgbọ́n lórí ibú ara ti wọ́ Saheed Shittu ìwọ náà ń challenge ṣòro wọ́n ti challenge mi rí ẹlẹ́kẹta challenge lélẹ̀ wọ́n ti challenge mi àràbá sí pé tèmi bá tó bẹ́ẹ̀ kémi sọ pé ilẹ̀ o ó ní kí n challenge gbogbo authority gbogbo àwọn rúmọlẹ̀ àwọn tí n bá kú kó tó péjọ méje òun ò ní ṣe ifá mọ́ òun ò ní ṣàràbà mọ́ òun máa gbà sílámù àjọ máa pariwo muhammadu kiri àràbà ló sọ bẹ́ẹ̀ ó ní kí n challenge gbogbo rúmọlẹ̀ àwọn kí n sọ pé ilẹ̀ pa mí kó tó péjọ méje tí o bá pa mí kó tó péjọ méje òun máa gbà sílámù ó ní kí n sọ pé Ṣàngó kí Ṣàngó pa mí kó tó péjọ méje tí o bá pa mí òun máa gbà sílámù kí n sọ pé Ògún o kí n pe Ṣàngó Ògún o èmi bá fẹ́ ṣu sí àti nànà kùkù àtàyílála mo bá fi gbogbo ẹ̀ sí pé tí o bá pa mí kó tó péjọ méje o kò ní dáa fún gbogbo òṣàtẹ́ ń bọ́ lẹ́yọ̀ even now tẹ́tẹ́rẹ́ mo sọ even now mo sọ sí pé gbogbo òṣà yín tẹ́ ń bọ̀ nílẹ̀ Yorùbá o tí ò bá pa mí kó tó péjọ méje kò ní dáa fún òṣà yín ẹ̀yin tẹ́ tún bọ́ kò ní dáa fún yín ẹ̀ níjọ jèrè mania Saheed Shittu má bọ́ òṣà wọn o àwọn náà ní kí n sọ bẹ́ẹ̀ pé kí n challenge òṣà wọn o má kéèsì ti wọ ọ̀tọ̀ tèmi ọ̀tọ̀ pẹ̀lú wọn kéèsì èmi àtàwọn ẹlẹ́bọ yìí ọ̀tọ̀ ti wọ ọ̀tọ̀ àwọn náà tó challenge sí mi direct sọ́ni gbọ́ wọ́n tó challenge sí mi direct pé kémi challenge àwọn òòṣà àwọn kò ní dáa fún gbogbo àwọn òòṣà yín tẹ̀ ń bọ
gbogbo orúmọlẹ̀ tẹ́ ń bọ̀ ní jèrè Nàìjíríà mọ̀ kó wáyé Nàìjíríà mọ̀ wáyé tí orúmọlẹ̀ bá lágbára kó wá mú mi Nàìjíríà yìí kí orúmọlẹ̀ pa mí kí orúmọlẹ̀ ṣe ogun tó bá wù Ṣàngó tó bá tó bẹ́ẹ̀ láti pa mí tó bá pọ̀ wọ́n ní agbára láti pa mí o tó bá pa mí ò ní jèrè wọ Ṣàngó Nàìjíríà mo ti sọ yìí Ògún o tó bá lágbára láti pa mí tó bá pa mí kò ní dáa fún ẹ kò ní dáa fún gbogbo ẹni tó ń bọ̀gùn ìwọ Ṣàngó tó bá pa mí kó tó péjọ méje kò ní dáa fún ẹ kò ní dáa fún gbogbo ẹni tó ń bọ ẹ níjọ jèrè pọ̀ Ọ̀yá o sọyà tẹ fẹ́ wá láti kí ló ń kọ àdúgbò Ọ̀yá ẹ náà ẹ bá mi sọ aṣọ ṣogbo ẹ bọ́lọ́ ti mú wa Ọ̀yá o tó bá lágbára láti pa mí kó tó péjọ méje tó bá wá pa mí kò ní dáa fún ẹ kò ní dáa fún gbogbo ẹ tó bọ ẹ Èṣù o tó bá lágbára láti pa mí kó tó péjọ méje tó bá pa mí kò ní dáa fún ẹ èmi wo èmi gbé ọrùn tèmi lé guillotine mo gbélé ọmọ kó tó pọ̀ guillotine kí ni kò wà tó máa ń gbọ́ òrìn láyàjọ́ máa fi ń gé orí yàn lájọ mo gbé ọrùn mi lé fún Ìsìlámù tó ló dá mi lójú àní mi ò nídìí mi nítorí tí ń yan nọ́fìlà lóru tí bá torí tí ń dìde lóru pé mo yan nọ́fìlà kó má dà fún mi mi ni yan nọ́fìlà torí yìí o wàláì pé mo á dìde lóru má lọ Ọlọ́run jọ o má dojú tì mí o irọ́ mi ní ṣe kùrìsí yìí nìkan ni máa kà má rẹ̀ sùn. Hello. Anti àṣàsí tó confirm tó ayatal kùrìsí yìí láyé yìí kò sí gbogbo the whole world kò sí wo tó bá ṣàṣì ẹ àní o máa ka kùrìsí yìí àṣàsí wọn ò lè ràn ẹ́ tílẹ̀ bá fún mú ẹ kò dáa fún ẹ kò nídìí kó lọ bá babaláwo kò nídìí kó lọ bá pásítọ̀ kò nídìí kó lọ bá àwọn àfáà máa sa kùránì máa sa kùrìsí yìí gbogbo gbà Ọlọ́run á dẹlẹ̀ fún ẹ tí gbogbo nǹkan bá ń lé fún gbogbo ẹ kò ní lé mú ẹ bí ìsìn láì ọ̀dẹ̀ ni ẹ ó ṣe lọ ń bá wọn ayatal kùrìsí yìí kò sí nǹkan tó kò sásà tó lè sàṣẹ gbogbo ayé tó lè rùn ẹ kò ní dá fún gbogbo àwọn òṣà tẹ́ ń bọ̀ àtẹ̀yìn tẹ́ ń bọ̀ wọn kò ní jọ dá fún yín pọ̀ ó yá ṣebí Nàìjíríà mọ̀ wáyé kó tó péjọ méje tí ń bá kú kò ní dá fún gbogbo yín ókè o mo wá ń sọ fún wọ anakondi anakondi àbíkẹ́ ló ń jẹ pé mo challenge àwọn òṣà yín mo challenge mo ní pé Ifá yín ò lè sọ̀yàn dolówó Ifá yín kò lè sọ̀rọ̀ dẹ́ anything kò lè change. tó bá ti pèèyàn tí ò bá ti gbé má pè padà mọ́ nìyẹn má pè ẹ̀ ń pọkùnrin yẹn má pè fóònù mi padà sórí tí jẹ́ pọkùnrin mi bẹ́ẹ̀ má pè fóònù mi mo ń ṣe programu lọ́wọ́ ni Ifá yín ò ní agbára kankan láti ṣe anything for anybody Ifá yín kò lágbára kankan anything kò lágbára yọkọ báyìí ìwọ wá tó challenge sí mi pé mo busy mo ẹ má pè tí ẹ bá ti pè mí tí bá kọ̀ tí ẹ má pè padà mo ń ṣe program lọ́wọ́ ni. Okay, ó wá tó challenge sí mi pé kémi àtòun ìkànnà àwọn àfa wa ìkànnà àwọn àgbà àfa wa send message sí Meje kan gbọ́. Máa pọ̀ padà bóyá ọ̀rọ̀ mi náà mi bá mi sọ máa pọ̀ padà inshallah. Ó wá tó challenge sí mi pé kọjọ pè mí àtòun pọ̀ ká wá kọ Ifá sí ilẹ̀. Ká tún kọ ayatal kùrìánì àbí kí ló pè ká kọ Allah àbí ká kọ Muhammadu àbí ká kọ bismillah sílẹ̀ pé tàbí tí wọ́n jọ kọ́lẹ̀ o kémi wá káyà kùránì kí wá ní a'udzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim kíní kan o wọ́n kà suratul Fatiha bóyá Ọlọ́run bá mi pa Ifá tó kọ sílẹ̀ rẹ̀ kémi sọ pé kí Ifá yẹn parẹ́
pẹ̀lú àyà Kùránì tẹ́mi bá ti wá sọ bẹ́ẹ̀ pé ní pé Ifá ó ṣe pé Kùránì ò lè parẹ́ okay very good mo ń gbọ́ ó wá tún wá sọ pé òun máa pe àwọn àyájọ́ anything tẹ́mi bá kọ́ lẹ̀ o bó jẹ́ orúkọ Allah ni o bó jẹ́ orúkọ Muhammadu ni o bó jẹ́ bismillah ni o anything bá lè òkè kọ́ ní Kùránì òun á fi àyájọ́ parẹ́ irọ́ ló ń pa níbo ni ká ti pàdé Mr. Anacondi òpùrọ́ ni ẹ́ òpùrọ́ níbo ni ká ti pàdé sódẹ lójú fún tó sọ yẹn kó confirm ọdẹ lójú sódẹ lójú ohun tó sọ yẹn sódẹ lójú tó bá fẹ́ wá pàdé tó fẹ́ wá jẹ́ kájọ pàdé with condition máa wá prepare condition terms and condition tèmi terms and condition tèmi o èmi àti ẹ̀ máa jọ wá fi sílẹ̀ pé terms and condition lélẹ̀ ibi báyìí la máa ti pàdé tó bá náà ti ready pé yes o mọ̀ pé true challenge nsìn ni èmi náà ti pé yes mo accept challenge yẹ máa wá sọ èmi ni máa wá sọ bí ká máa jọ pàdé torí mo mọ gbọ́ ká fẹ́ràn sẹ́nu ká wá ti pé yá pàdé mi níbí báyìí kẹ́tì lọ prepare kẹ́tì lọ rólẹ̀ kọ́ o rólẹ̀ títí oògùn kọ́ o kẹ́ lọ́pọ̀lọ́ wèrè yín èmi náà gbọ́n mo ní tẹ̀lé bàbá 77 rí bàbá 77 ní láwánsìn bàbá yẹn máa ń gbé ejò káàkiri báyìí wọ́n máa ń ta oògùn ọwọ́ oògùn kínní kan bàtàwà kéré táwa ń ṣe tàṣákò ńlẹ̀ mo tẹ̀lé bàbá 77 rí ìkọ́nù àwọn ẹ̀gbọ́n akọ ládùúgbò ìwìn okòlò náà máa ń pẹ̀gbọ́n yẹn ìwìn okòlò wọ́n máa ń mutí gan báyìí kò gbárùn mi náà ti tẹ̀lé bàbá 77 rí àwọn magician mo ti tẹ̀lé wọn rí mo mọ ète magician mo mọ gbogbo ète wọn ok mo mọ ète oríṣiríṣi tó bá patú kan máa já lórí íńtánẹ́ẹ̀tì máa já tó bá patú ẹ lọ wo àwọn wèrè kan ìkan ti ṣe fídíò rí tó patú àwọn olóògùn wọn yẹn ọmọ yìí àwọn èèyàn tí mo ti jáṣẹ́ wọn lórí íńtánẹ́ẹ̀tì lórí pé wọ́n ṣe magic ìkan ó máa gbá pọ̀ tí báyìí atọ́nu ẹ̀ owó máa èmi náà wá mo wá tú àṣírí bí kíní ṣe dálẹ̀ èmi náà ṣerú ẹ̀ lójú ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ó ti pẹ́ o fídíò yìí ti pẹ́ ó ṣe màjíìkì owó dálẹ̀ nú àpótí kò sówó nú ẹ̀ lójú gbogbo èèyàn ó wá ṣe owó wá dálẹ̀ lójú gbogbo àwọn èèyàn èmi náà wá ṣe owó dálẹ̀ súwìtì tún dálẹ̀ chocolate dálẹ̀ mo lè ṣe lójú gbogbo èèyàn kò sówó mbẹ̀ mo lè ṣe owó dálẹ̀ nínú Kùránì nínú ìwé tiẹ̀ ni mo lè ìwé ni mo lọ wá mo fi ṣe mo wá ṣe owó dálẹ̀ gbogbo àwọn èèyàn rí ok èmi tún wá ṣe mí pé ya kó pé mo wá fún challenge pé kó yẹ ká jọ ṣe nǹkan báyìí kan bí ìyá rẹ̀ kò tó bẹ́ẹ̀ mo ní tó bá ṣe máa fún ní owó báyìí kò tó bẹ́ẹ̀ kó lè rí ṣe torí ó dé mi lójú èmi mo gbọ́ ète yíyé máa fún ní owó bóyá tó bá lè ṣe lé máa fún ẹ lówó èmi náà ní máa sọ tó bá lè ṣe bóyá lọ ṣe nígbà ó tó bẹ́ẹ̀ torí ó dá mi lójú mo mọ ète yín èmi náà rìn ní ojú ọ̀nà irọ́ yín nígbà táwa lérí boys àwọn táà níṣẹ́ kọ̀ọ̀kan táà ṣe táwa ló máa ń tẹ̀lé àwọn táà máa mi ò kírun mo ń ṣe ayé mi lọ́ngbà ẹni kò sí dáwọ̀ ṣe gbàtà àti kò lé àwọn ṣe gbogbo ń tá lọ ṣe yẹn àfi lọ kẹ́kọ̀ọ́ báyé ṣe rí ni ṣé òun náà kọ́ la fi ń jáṣẹ́ yín lé mi ni táà bá rìn lójú bẹ̀ báàlà ẹ fẹ́ mọ ọ̀rọ̀ yín ó ní ọ̀rọ̀ ni báàlà ẹ fẹ́ mọ ok mo ti accept challenge yẹ tó bá wá ló ti yá màá wá fún ẹ ní venue pé ibi bẹ́ẹ̀ ó mọ̀ pé ok èmi ò náyà Kùránì tí máa kà tó máa pa n tó kọ sílẹ̀ yẹn rẹ èmi ò mọ̀ ṣùgbọ́n èmi ò náyà Kùránì ṣùgbọ́n n tèmi bá kọ́lẹ̀ èmi ò wá ní korúkọ Ọlọ́run mi ní korúkọ ànábì mo dẹ̀ ní kọ bísímìlà orúkọ tèmi nìkan Saheed lásán ni máa kọ́lẹ̀ kò sí àyájọ́ tó lè pè láyé tó lè pa orúkọ mi rẹ gbogbo ẹnu mo fi wí kò sí àyájọ́ náà láyé mo challenge again kò sí àyájọ́ náà tó lè kà tó máa pa orúkọ mi rẹ tí bá kọ́lẹ̀ ọ̀bí ẹ̀rì wọ́n bí Ọ̀rúnmìlà gọ́dà kò ní dá fún Ọ̀rúnmìlà tó bá lè ṣe kó bọ́ta kó wá ṣe wọ́n bí Ọ̀rúnmìlà wọ́n bíre kó ṣe Ṣàngó wọ́n bíra kó ṣe Ògún wọ́n bíre Ọya wọ́n bíre lọ́nà kùkù
ayélálá gbogbo àwọn òṣàwòrè tẹ́ ń bọ̀ wà láìwọ̀n bí wọn dàgbẹ́ ṣe kí n kọ orúkọ mi lẹ̀ kọ́ wá pé àjọ kó parẹ́ ó mọ̀ páwọn kan wà ṣé ní gbogbo àwọn àjọ̀nú yín tẹ́ máa ń lo ìṣújú fáwọn èèyàn tẹ́ máa ń ṣe yamayama yín àwọn ẹni tí Ọlọ́run bá sọnù Kùránì Ọlọ́run sọ pé àwọn ẹni tó gùn yín máa ràn àwọn ẹni tí ìṣújú yín máa mú àwọn ẹni tẹ́ máa rí dúdú tẹ́ máa dúdú ojú wọn tí gbogbo tẹ́ ń sá yẹn máa ràn alálẹ̀dínà yẹtẹ̀ wà lánàá àwọn tí ẹ pé wọ́n ti ọbẹ̀sù múlẹ̀ àwọn ló máa ràn wàlẹ̀dínà òbí mùṣìríkùn àwọn tó mẹ́sù lọ́rẹ̀ tó kẹ́yìn sọ́lọ́hun tó kọjú séṣù àwọn ó máa ràn wọn wàlẹ̀dínà òbí mùṣìríkùn àtàwọn táwọn náà ṣẹbọ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Kùránì ọmọ Ọlọ́run ló ní ìnáwó lé ìsàlàwùsù rìtọ́ọ̀nù Ọlọ́run ní èṣù ọ̀gá yín àṣàìtọ́ọ̀nù olórí ibú àgbà Ọlọ́run ìnáwó lé ìsàlàwùsù rìtọ́ọ̀nù èṣù tó jọ̀gá yín gangan kò tó bẹ́ẹ̀ kò ní agbára ẹ̀ kò ní ọtọ́rìtì ẹ̀ apá ẹ̀ ọ̀ka ìnáwó lé ìsàlàwùsù rìtọ́ọ̀nù alladhina amanu wa ala rabbihim yatawakkalun èṣù tó jọ̀gá yín gangan ò lágbára lórí àwọn onígbàgbọ́ òdodo Ọlọ́run sọ bẹ́ẹ̀ ní Kùránì ó gbà sórí gbogbo àwọn tẹ máa ń sàṣìyàn tó máa ń ràn wọn dúró déédéé ni o àwọn náà ń ṣẹbọ ni o àwọn náà ń wẹṣẹ ni o àwọn náà ń ṣoògùn ni o tẹ bá sàṣàwọn yẹn ó máa ràn wọn àní orúkọ mi Saheed Shittu mo ń jẹ́ Zikiro lórúkọ ọmọ mi ń jẹ́ Ádámù ní dáàdì mi ń jẹ́ ẹ sàṣì mi kó tó péjọ méje kí n kú kò ní dá gbogbo àwọn òṣàtẹ̀ ń bọ́ nílẹ̀ Yorùbá Nàìjíríà mo wà yìí ẹjọ́ wò kárí kí n tiẹ̀ kú tí bá ti kú ojú àṣà àti ẹ̀mọ́ níbo ojú tí ó àwọn gbarúmọ̀ lẹ ti pa Saheed Shittu kó tó péjọ méje ẹjọ́ wò kárí kò ní dá gbogbo gbarúmọ̀ lẹ́yìn ọ̀ní jèrè àtẹ̀yìn tẹ̀ ń bọ́ wọn ẹ̀ níjọ jèrè ẹjọ́ wò kárí Ọlọ́run ní ìnáwó lé ìsàlàwùsù rìtọ́ọ̀nù èṣù àtàwọn kọ̀ǹpánìọ̀ ẹ̀ àtẹ̀yìn ọmọ iṣẹ́ ẹ̀ tí gbogbo ìjọ wà àti gbogbo àtẹ̀yìn àfà babaláwo àfà Ọlọ́run ní ọ̀ràn lágbára lórí onígbàgbọ́ òdodo Ọlọ́run ti sọ wà láàárọ̀ bíi ní yatawakkalun tẹ́ pé wọ́n gbára lọ́lọ́run pé wọ́n gbà pé Ọlọ́run lọ́ba tó tọ́jú àwọn ọmọ tó wà gbára lọ́lọ́run Ọlọ́run náà tó bẹ́ẹ̀ wàláhì Ọlọ́run yẹn tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́run sọ yẹn mo gbọ́ ó dẹ̀ yé mi wọ́n Ọlọ́run kì í parọ́ mo dúró ní lórí mo dẹ̀ put it into practice mo gbẹ́ mi lé guillotine bóyá tẹ́ bá tó bẹ́ẹ̀ dán wò fẹ́ mi ẹ jẹ́ ká pe Kùránì ká gbà bóyá Ọlọ́run ló ń parọ́ ni o bóyá Kùránì ló ń parọ́ ni o ẹ jẹ́ àmọ́ mo confirm ẹ pé gbogbo tọ́lọ́run sọ ní Kùránì confirm ni inna wa'dallahi haqqun òdodo lọ́rọ̀ Ọlọ́run I put ọ̀rọ̀ Ọlọ́run into practice Ọlọ́run dẹ̀ jẹ́ ìyá rẹ̀ pé confirm gbogbo tó wà ń bẹ́ẹ̀ òdodo ni irú yín báwo Ọlọ́run wá ní inna masuli tọ́nu alladhina yatawallawna walladhina hum bihi mushrikun Ọlọ́run ní ẹ̀rẹ́ tẹ̀sùn máa lágbára lórí o alladhina yatawallawna àwọn ẹni tó jẹ́ pé wọ́n mẹ́sùn lọ́rẹ̀ walladhina hum bihi mushrikun àtàwọn jẹ́ pé alladhina yatawallawna àwọn jẹ́ pé wọ́n mẹ́sùn lọ́rẹ̀ wọ́n kẹ́yìn sọ́lọ́hun wọ́n kọjú sẹ́sù àwọn lè ṣùgbọ́n alágbára lé lórí o Ọlọ́run ló sọ ọ́nù Kùránì Kẹ́rímù kí wàá lẹ́tọ́ fẹ́ ìwọ mùsùlùmí tó wà ló ń bá wọn tó ló ń forí balẹ̀ fẹ́sù ọ̀jẹ̀ ni ẹ wàláhì wọn ní agbára kọ̀ọ̀kan ní tó lè ṣe wọn ní kọ̀ọ̀kan tó lè ṣe ìwọ anakondi mo tún challenge fún ẹ báyìí pé tó bá jẹ́ ẹ lójú ìbò ní ká lò àbí kí lórúkọ tó bá sọ bí táwọn sọ pé yes o ti ready káwá kó yá já pàdé mi báyìí ìbí àwọn mú terms and conditions lẹ̀ pé yá báyìí la máa ṣe èmi á náwó màá náwó àwọn bóyá TVC bóyá BBC Yorùbá gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe Yorùbá ẹ máa bọ̀ àwọn mùsùlùmí á máa pọ̀ wọn gbogbo mùsùlùmí náà challenge o ẹ̀yin wèrè olè Saheed Shittu wọ́n ti di challenge Saheed Shittu náà ń bájà o Saheed Shittu tó bá sọ pé ohun tó sọ yẹn kò ṣe Saheed Shittu ló ń bájà tútù gbọ́ ìsìláàmù náà ń tọwọ́ bọ̀ lójú pé ìsìláàmù yìí yẹn fẹ́ ànírọ́ ni tó sọ nìyẹn o
tó bá gbọ́yé tó mọ̀ ń bọ̀ ṣó gbọ́ wọ́n fẹ́ kó jáde wá alùpùpù sórí n tó sọ yẹn pé dákẹ́ ẹnu ẹ̀ dákẹ́ alukurani tó ló gbójúlé yẹn tó ló metaphorical ló ń lò ń bẹ̀ kò mí ní ẹ̀ literally alukurani tẹ́lẹ̀ gbójúlé yẹn ló ń sọ o kò ń ṣèmi nìkan o wọ́n lò nílàkàyè lórí o alukurani tẹ́lẹ̀ gbójúlé ẹ̀yin mùsùlùmí n tó sọ nìyẹn o mọ̀ ọ̀dẹ̀ ni ẹ̀ ò nílàkàyè tó sọ pé gbójúlé wọ́n fẹ́ kó jáde wá tẹ́sẹ̀ pé gbójúlé ló mí ni o wọ́n wá jáde wá àfọ́sà ẹ̀dí ṣètù èmi náà wá jáde wá torí wọ́n wá ṣe competition fún èmi àti ẹ̀ wọ́n wá mú bóyá ṣọ́ọ̀kì ni àbí èmi ni representative fún àbí ìṣó wọ́n máa fi kọ nǹkan kan síwájú èmi ni representative fún àwọn mùsùlùmí àbí wọ́n kọ ifá wọ́n fi ifá ifa wọ́n kọ síwájú mi báyìí wọ́n á dẹ̀ kọ aláwù síwájú tiwọn náà wọ́n kọ aláwù síwájú ẹ̀ àbí kọ́kọ́ muhammadu síwájú ẹ̀ àbí kọ́kọ́ bisimilayi ramoni rahim síwájú ẹ̀ kúránì yẹn ayé tó bá mọ̀ nínú kúránì yẹn kó pe gbogbo àyà yẹn jáde ayé tó bá mọ̀ èyí tó bá ti wù ẹ́ mbẹ́ kó kà ibi kí gbogbo ifá tó kọ síwájú tèmi yẹn pé kó parẹ́ láì ṣe pé bóyá àfẹsẹ̀ parẹ́ láì ṣe pé bóyá àfọwọ́ parẹ́ èmi máa pe àyájọ́ anything yòówù kọ́ kọ síwájú ẹ̀ wọ́n bá kọ aláwù àbí muhammadu rasulullah àbí wọ́n kọ bisimilayi ramoni rahim síwájú á dẹ̀ parẹ́ lójú ẹsẹ̀ á parẹ́ báyìí láì ṣe pé mo fọwọ́ parẹ́ láì ṣe pé mo fẹsẹ̀ parẹ́ mi ò ní súnmọ́ ẹ rárá tó máa fi parẹ́ àyájọ́ ni máa lò Saheed Shittu wàá mọ̀ pé nǹkan bẹ tó bá tó gbangba sọ̀rọ̀ yẹ tó bá mọ̀ pé àáfà ni ẹ tó bá mọ̀ pé mùsùlùmí òdodo ni ẹ tó dẹ̀ dá ẹ lójú jáde mo challenge yẹ Saheed Shittu mo challenge yẹ. anakondi ṣe gbọ́n tó wí ṣe mọ̀ pé kò ṣe pé ó ń sọ ọ̀rọ̀ yìí pé kí ló ń porúkọ ẹ̀ kùránì gangan ló ń challenge pé kùránì kò ságbára ń bẹ àwọn lágbára torí wọn ò rí ìmọ́lẹ̀ lára kùránì àwọn àáfàá tó dẹ̀ tó lọ ń bá wọn ẹlẹ́bọ ni wọ́n tọ́jọ́ ń ṣe torí ẹ̀ ló yẹn tó irú challenge yìí ókè o èmi sọ pé mo accept challenge yìí mo accept ẹ jẹ́ ká mú venue èmi ni máa sọ pé ibà yẹn la máa lò ibi tá a máa lò rè nǹkan báyìí ni la máa ṣe kò gbà wá léṣẹ́jú àwọn máa pa àwọn TVC bẹ́ẹ̀ BBC kíní kan máa sanwó ẹ̀ kan wá bẹ́ẹ̀ á pa àwọn mùsùlùmí á kó àwọn security wá wọ́n á fún àwọn méjèèjì wọ́n á fún wọn space wọ́n á sún mẹ́yìn ẹ̀yin gbogbo ẹ̀wọ̀n aláwo ẹ̀sùn mẹ́yìn ẹ̀yin mùsùlùmí ẹ̀sùn mẹ́yìn èmi àti ẹ̀ nìkan alábìbùrọ̀ yìí mọ̀ alayhi salatu wa salam wọ́n tún owó àti nàmúrúsù ọjọ́ àwọn méjì jọ wà lórí ate ni wọ́n jọ wà lórí ate wọ́n jọ wà lórí challenge alábìbùrọ̀ yìí mọ̀ ló dúró fún Allah ló dúró fún mùsùlùmí nàmúrúsù ló dúró fún àwọn ẹlẹ́bọ pé àwọn gangan lọ́lọ́run kìnnìkan ókè o wọ́n ti wá tó challenge ń sìn ìwọ mùsùlùmí kọ́ ẹ máa wọ pé ọlọ́run mu tí ẹ wá ní sùúrù wọ mùsùlùmí náà jẹ́ gbé ẹ débẹ̀ tó bá wá kọ tí bá wá kọ Allah sílẹ̀ àbí muhammadu àbí bisimilayi tí bá wá kọ lẹ̀ ibi tó gbọ́n sí nìyẹn o ibi tó rí ẹ burú sí ibi tí orí ẹ burú sí wọ mùsùlùmí tí bá wá kọ Allah àbí muhammadu sílẹ̀ lẹ̀ tí kìíní yẹn bá wá parẹ́ tó bá lóun pe àyájọ́ ó wá parẹ́ ìwọ mùsùlùmí òpònú ṣé o mọ̀ pé tìjú wọ ni ó mọ̀ tó bá rí bẹ́ẹ̀ but Saheed Shittu ló ń bájà ojú ti Saheed Shittu ojú ò ti Saheed Shittu ọdẹ ojú ò ti Saheed Shittu gbogbo alójújọ ti but irọ́ ni kò tó bẹ́ẹ̀ wàláì 1 billion owó ò tó bẹ́ẹ̀ 1,000 million náà kò 1 billion kò tó bẹ́ẹ̀ gbogbo ẹnu mo fi wí kó ṣe fídíò lẹ́nu kó sọ venue kó sọ bí dájú máa ṣe kó jẹ́ ká put end to practice kó má bẹ̀rù torí mi ò bẹ̀rù ṣùgbọ́n tẹ bá plan tẹ gbogbo ète yìí wà á bá mi bẹ̀ pé best planner lọ́lọ́run máa jẹ́ ọmọ ọlọ́run ọba ni ọba dé tẹpẹtẹ ṣòtúbọ́ alákọ́ni
màá jẹ́ òmọ̀pọ̀ lọ́wọ́ ọba dẹ́dà ní ọba dẹ́tẹ̀ pété tẹ́ bá plan pẹ̀tì ní plan ńlẹ̀ fún mi torí mo mọ̀ pé ò nílé tó oru challenge àfikẹ́tì ní plan kan lọ́wọ́ àbẹ̀tì ní ètè kan tẹ̀fẹ́ ṣe àbẹ̀tì láburú kan ó lè jẹ́ ti ní plan kan lẹ̀ ṣùgbọ́n ó lè jẹ́ ti ní àwọn plan kan lẹ̀ tí ti prepare lẹ̀ tẹ̀fẹ́ ṣe èmi náà dẹ̀ mo náwọn tèmi tó confirm ṣùgbọ́n mo náwọn tèmi tó confirm fáwọn security lẹ̀ máa wá kó àwọn gíláàsì ó ṣe dádún àwọn èèyàn mo ní wọn ṣe pé ẹ̀yin náà wọn títí kẹjọ ń ṣe babaláwo tẹ máa ń fi oògùn gbáyàn mo ti ná àwọn wèrè tán ti àwọn tó ti wọ tán ti bá yín ṣe bíi tèmi tán ti wá yí padà tán máa gbẹ̀mí wọn lẹ̀ fọ́lọ́hun lórí ọ̀rọ̀ yìí mo ní wọn tán pọ̀ gan gbogbo alájọ máa wà ń bẹ̀ o ṣọṣẹ́ bọ́ kò yẹ Saheed Shittu nìkan ló máa bí pé mi nìkan ló máa wá a máa wá gan ni o gbogbo àwọn eré àbọ̀ tó àwọn tó mọ̀ pé ó lè rí ń bẹ̀ wọ́n á wà ń bẹ̀ tó lè bá ṣe wèrè tẹ bá bí lọ́pọ̀ ẹ máa ṣe wèrè tẹ máa ń ṣe àwèrè á ṣe gbogbo yìí wọ́n aláwọ̀ wèrè yìí tẹ máa ń ṣe ẹ bá àlà máa ń tẹ̀lé yín ẹ̀tẹ̀lẹ̀ tẹ gún bá jáde àwa náà àrẹ ti yí padà gbogbo wa ti já pé rọ́bìṣì lẹ́ ń ṣe ká máa lọ sí ilé Ọlọ́run ká máa lọ Káàbà ká máa lọ bẹ lọ́wọ́ pé wájú ká máa tẹ̀lé yín olórí burúkú aláwọ̀ yìí ẹ̀yẹ ẹlẹ́bọ wèrè yìí lọ ṣé mo bẹ́ẹ̀ tẹ bá ṣe wèrè máa ṣe gbogbo yìí ṣé tó bọ́ àtẹ̀yìn àrà àwọn bàbá yín ni o gbogbo yìí so mi ní sọ ju ti mo ra íǹtì ẹ ni ìwọ tí o sọjọ́ náà fún wa ká mọjọ́ tẹ máa mú sọjọ́ náà kò dẹ̀ sọ bí ta máa mú sọjọ́ àbí màá dẹ̀ sọ bí ta máa mú fún ẹ ẹ jẹ́ ṣe mistake màá sọ bí ta máa mú kí ibẹ̀ la máa lò ìwọ lè máa rò pé ibi bẹ́ẹ̀ la máa lò irọ́ o ibi tí mi bá fẹ́ ibi tí bá fẹ́ la máa lò yes ibi tí mo fẹ́ rè ibẹ̀ la máa lò torí mi ò trust yìí èmi náà dẹ̀ máa dẹ̀ àṣù ẹ ìkọ̀kan ò ní ṣẹlẹ̀ sí ẹ ọ̀rọ̀pọ̀ máa nù ẹ hàn nínú ẹ kò sẹ́ni tó fẹ́ nù ẹ wọn náà fojú ara ẹ rí pé ṣebí nǹkan tá a fẹ́ ṣe náà nìyẹn ní màjíkì mi ṣe o àwa polówó oògùn jẹ̀díjẹ̀dí Saheed Shittu kọ orúkọ ẹ sílẹ̀ mo máa pe àyájọ́ kò lè take 10 minutes tó bá lè jẹ́ pé o need backup lọ́dọ̀ Ọ̀rúnmìlà kó bọ́lẹ̀ kó tẹ̀wọ̀n ràn wá again Ọ̀rúnmìlà àbí Odùduwà àdẹ̀lẹ́ pé ní ìkọ́nú àwọn wèrè yìí tẹ́ ní bìlífù tó tẹ̀wọ̀n ràn láti sọ́mọ̀ wàá pè kó wá máa bọ̀ sálẹ̀ kó wá ẹ̀pù ẹ̀ àbí kọ́ńtẹ́ ni ẹ máa ń parọ́ pé ọ̀ní tó bá ti fa ṣéènì ẹ̀ ó máa wá ẹ lọ fa ṣéènì ẹ̀ sílẹ̀ pé a lè nídìí yí bàbá o a lè nídìí àbí kó lọ sọ́ọ̀sùn kó lọ bomi Ọ̀ṣun dání pé Ọ̀ṣun o má jẹ́ kójú tì wá o àbí èṣù ló máa pè pé láàlú ògiri oko ẹbọra tó ń jẹ́ kúrú bẹ̀tẹ̀ àbí kí lè máa ń pè wèrè èṣù má gàn o Saheed Shittu ó ń bọ̀ ọjọ́ yẹn o wàá tún àpè Ṣàngó o wàá tún pè Ògún pé gbogbo àwọn wèrè yín pé gbogbo wọn wàá rí pé gbogbo ìwọ àtàwọn àlejò ọdún tẹ́ bá jọ wá bẹ́ẹ̀ ẹ máa wà highly disappointed wo tí n bá kó anybody dání kémi nìkan wá torí security lèmi ṣe máa kó àwọn tèmi wá pé torí ẹlẹ́fẹ́ dẹ́mọ ó tọ́ ni máa jẹ́ kó àwọn tèmi wá o torí security máa jẹ́ kó àwọn gíláàsì òṣèládùn mi máa wà tó máa pọ̀ gan máa kó àwọn gíláàsì òṣèládùn ó ti yá àwọn tèmi wọ́n máa pọ̀ gan máa tó wá kó àwọn ẹrú Ọlọ́run àwọn ẹrú kú tẹ̀tẹ̀lẹ̀ tó ti wá dẹrú Ọlọ́run mo ní wọn lọ́wọ́ tó pọ̀ gan àwọn ẹrú kú tẹ̀tẹ̀lẹ̀ tó ti wá dẹrú Ọlọ́run wọ́n pọ̀ gan ni o kúlẹ̀ pólì ń bẹ́ẹ̀ Mustapha Sego ń bẹ́ẹ̀ mo náwọn tèmi tó gallant wọ́n máa wà àwọn tèmi dúró rè wọ́n máa dúró ọkọ̀ máa ṣáàjẹ́ ká wo fíìmù ti wà àwọn máa dúró gbogbo àwọn ọmọ àwọn tèmi lágàrà wò éjẹka
àwọn Gàgàrà ń bẹ́ẹ̀ wọ́n kọ́ àwọn tèmi pé ẹ máa bọ̀ ẹ ṣáàjà ṣe fàájì àdúgbò rẹ̀ ibà láti fẹ́ ṣe àwọn tèmi á dúró babaláki ń bẹ́ẹ̀ bàbá méjì kan ń bẹ́ẹ̀ àwọn tèmi wọ́n scott wọ́n máa dúró àwọn ẹja àrí tó fẹ́ ṣẹlẹ̀ àwọn tèmi wà ń bẹ̀ àwọn tèmi á dúró bá pé a máa ṣe kàmáàrí babaláki wà ń bẹ̀ àwọn tèmi ládùúgbò gbogbo alájọ máa dúró bẹ́ẹ̀ àtúntò marina àtúntò pé dàda mẹ́mẹ́ sa mẹ́mẹ́ ó yẹ iná ìníṣó ń bẹ̀ gbogbo ẹja jọ lọ gbogbo ẹja lọ ṣe fàájì kò lè take 1 minute kò lè gbà wá ń ṣẹ́jú púpọ̀ apá àwọn tèmi wọ́n dúró wọ́n kò dúró ṣáà ṣe kọ́ lẹ́fẹ́ ṣe àfẹ́sí kí àwọn máa dú àwọn tèmi nìyẹn máa pa àwọn tèmi àti wọ́n pa àwọn ẹlòmíì tó tún mọ̀ tẹ́ mọ̀ àpò ọ̀pọ̀ ẹ má bọ̀ àwọn ẹrú kú tẹ̀tẹ̀lẹ̀ tó ti wá dẹrú ọlọ́run àpò ọgbọ́n wọlé jẹ́ pé ọ̀fọ́ ìjà alájà gbogbo yóò lè fi rúlú gbá tó bẹ́ẹ̀ 1 billion yóò tó bẹ́ẹ̀ wàláì 1,000 million gbogbo yín gbogbo aláwọ̀ Nàìjíríà 1,000 million yóò tó bẹ́ẹ̀ gbogbo yín mọ̀ sọ o wàláì 1,000 million yín tó bẹ́ẹ̀ ọlọ́run gbogbo ẹnu mo fi wí ọlọ́run bá ń gbọ́ ṣe bí Nàìjíríà mo wà yìí ní dún níjọ́ yẹn ṣe bó bùrẹ̀ fi ń gbáyàn wàláì tó bẹ́ẹ̀ a máa ná lórúkà orí jókòó sẹ́gbẹ̀ẹ́ kí ló ṣe ṣáà wà ní mogun ni ṣe bá ń jọ̀nù ni gbàgbé gbogbo àwọn jọ̀nù tẹ bá invite tẹ ti pọ̀ fọ́ yín kẹ tó débẹ̀ wọ́n máa sá lọ páàrin dúró àdẹ̀ ní ṣáájú gbogbo àmà káyàtà ọkùnrin sí yìí lásán ká tó bẹ̀rẹ̀ gbogbo ẹjẹ́ kakùnrin sí yìí lápapọ̀ ọ̀tọ̀ àdẹ̀tẹ̀ ẹyọkọ àmàjọ kẹyọkọ ni wàláì gbogbo tẹ bá ní o máa dọ̀fẹ́ àwọn jọ̀nù yìí wọn ò ní dúró wàláì àtàkùn sí ẹyẹ kan la máa kà gbogbo àwọn àjọ̀nù yín ò ní dúró bẹ́ẹ̀ wọn ò ní dúró ń jọ yẹn wọn á sá lọ mo ti tó challenge sí ẹ kọ́ lọ́ọ́ máa ṣe ṣe rọrùn ọlọ́ọ́ máa ṣe ṣàánú wa ṣèbí ilẹ̀ olóòtú tó challenge pé ó fẹ́ Saheed Shittu o báyìí okay mo ti accept challenge yẹn but èmi promise àníkà fatia àníkà múlíkù àníkà ìkọ́kọ́ ayatal sí ẹyọ kan la máa kà gbogbo àmàjọ pé kà ní ẹ̀yẹn dúró yín kẹ́pọ̀ fọ yín tá a bá ti ka kùrìsí ẹ̀kọ́ àwa dúró yá orúkọ mi mo kọ́lẹ̀ yá fi parẹ́ kárí pẹ̀lú gbogbo tó bá mọ̀ yá fi parẹ́ sa gbogbo tó bá mọ̀ pẹ̀lú mọ̀lẹ̀ pé bá a ṣe gùn pé gbogbo àwọn wèrè yín tẹ máa ń pè pé wàá rí pójú máa ti gbogbo yín lọ lé ni tẹ bá fẹ́ dà sí rọ́ọ̀fù pé fẹ́ ṣe wèrè pé fẹ́ ṣe kíní kan làwọn náà máa dó pa fẹ́ ṣe èrè àwọn kan gbà lákọ alẹ́ yín ẹsẹ̀ yóò ní balẹ̀ ìyẹn ẹ bá ṣe wèrè ni o tẹ́ ẹ bá ti ṣe wèrè kẹ́ máa lọ yín jẹ́jẹ́ pé ojú ti tì yín o CNN ní máa gbé pa ojú ti àwọn oníṣẹ̀ṣe control challenge sáwọn mùsùlùmí sí Saheed Shittu kọ́ o sí àwọn mùsùlùmí ojú tí wọ́n lọ lé bí CNN tó àwọn èèyàn máa lọ wọ́n máa interview àwọn ní BBC pé yes kí ló ta ló gbégbá orókè lẹ́ni o àwọn alágbájá ló gbégbá orókè o àwọn mùsùlùmí ló gbégbá orókè o àwọn ẹlẹ́bọ lójú tí o ṣáwọn mùsùlùmí lójú tí o ìkan máa ṣe kan ṣe fi gbọ́ ọlọ́wà ṣe rọrùn àápàdé létà subhanaka Allahumma wa bihamdik ọ̀nà ṣáájú aláìlá ẹ bá kí n tó pa ojú ètò dé ẹ bá wa follow page Save Your Soul TV 2 torí ọlọ́run ẹ̀yin brothers wa sisters wa page wa Save Your Soul tá ń lò àwọn alábòsí wọ́n lọ ṣàbòsí pẹ̀lú wa lórí ẹ̀ ọlọ́run dẹ̀ gbá wọn lẹ́nu sọ̀hún pé ẹgbẹ́nu yín sọ̀hún ẹgbẹ́nu rúrùn yín ẹgbẹ́ sọ̀hún nígbà tó lọ ṣàbòsí pẹ̀lú wa ọlọ́run bá wa dójú tì wọ́n ọlọ́run bá wa jogun odidi building kan fún wa tàbí fi ṣe Save Your Soul and Radio TV station tí ò ní jẹ́ orí Facebook nìkan àti wá ní TV station báyìí fún Save Your Soul àti iṣẹ́ máa bẹ̀rẹ̀ lórí ẹ̀ nínú wíìkì náà lè ṣe máa bẹ̀rẹ̀ lórí ẹ̀ bọ́lọ́ọ̀ bá fẹ́ iṣẹ́ máa bẹ̀rẹ̀ lórí ẹ̀ nínú wíìkì èní ní Tuesday bóyá ọ̀rọ̀ àpò lọ́nà alágbọ́rọ̀ ọlọ́run káfíńtà ń bọ̀ ọmọ bẹ̀rẹ̀ bọ́yá máa kọ́ pápó dẹ́kìnì yẹn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run jọ máṣẹ́ ṣe rọrùn ọlá àti tóbi ọlọ́run àti máa ṣe fídíò ẹ̀ tíṣẹ́ bá ti ń lọ ń bẹ̀ pé àti kàngi dẹ́kìnì ẹ̀ o àti fẹ́ ṣe dẹ́kìnì ẹ̀ o ó ṣe ń lọ rèé o ọlọ́run àṣẹ rọrùn láṣẹ ọlọ́run ojú tì ẹ̀yà alábọ̀sí ojú tì
ṣebí kàlẹ́ bẹ́ ṣe ìka wá dóore àbòsí lẹ́bẹ́ ṣe àbòsí dọ́là ẹ̀gàn lẹ́bẹ́ ṣe ẹ̀gàn yín dọ́là fáwa ó dorí ire ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ bá ṣe ń ṣe lọ́wọ́ àmà ọlọ́run ọba lá máa fèsì sẹ́yìn òrí pé ọlọ́run ọba ń bẹ́ mi fèsì fún yín ni ẹ̀rí ọlọ́run ọba gangan ló ń bá mi fèsì fún yín fún gbogbo àbòsí tẹ́ máa ń ṣe especially ẹ̀yin mùsùlùmí alábòsí yẹn ọlọ́run ọba ló ń bá mi fèsì fún yín ó dẹ̀ ń fọ èsì yẹn ní kíkan fún yín kò yẹ kẹ́ ṣe rí pé ayé yín ń bàjẹ́ sí apá ilé ta Dr. Alifulani mo rí yín bẹ́ẹ̀ dúró re ọlọ́run ò ní báyé yín àtàyé yín ọlọ́run ò ní bá kọ̀ọ̀kan jẹ́ ń bẹ́ẹ̀ kú iṣẹ́ ribiribi lórí ọ̀rọ̀ àwọn alábòsí ẹlẹ́bọ yìí ọlọ́run bá wa dúpẹ́ fún yín Dr. Alifulani àtẹ̀yìn àtàwọn tíìmù yín tẹjọ́ ń gbìyànjú pé kí Islam borí ọlọ́run máa bá wa fún yín ṣe o àti àfáà kan mo máa ń ráfà yẹn àfáà sàkámì ni àfáà sàkámọ̀ àbíkí ráfà yẹn mi ò mọ̀rúkọ fáyẹn mo máa ń wo mo ń follow page everybody ṣe ń gbìyànjú ọlọ́run máa bá wa fún yín ṣe o iṣẹ́ tí gbogbo wa gbà ní iṣẹ́ gbogbo wa ni bẹ́ẹ̀ ṣe wà ń bẹ̀ yẹn tẹ́ ẹ̀ bá ara wa ń bẹ̀ pé a wà ní kóòtù pẹ̀lú yín a wà ń bẹ̀ pẹ̀lú yín tẹ̀mítẹ̀mí a lè má sí ń bẹ̀ pẹ̀lú ara ọlọ́run bá wa dúpẹ́ fún yín ọlọ́run bá wa ṣoore fún yín o àánú ọlọ́run ò ní kúrò lórí yín ọ̀làlá wílà wàlá kúwàtà ìlà bìlà ìlà lílà azim bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú yẹn ọlọ́run ò ní pè yín pa àbálẹ̀ yín pè ọlọ́run ò ní járánkì yín ọlọ́run ò ní dójú tì yín ọlọ́run àti tóbi ẹ jẹ́ ká pojú ètò dè àárín pé nọ́mbà mo bẹ̀ yín o torí ọlọ́run ẹ bá lọ follow page yẹn o gbogbo ẹ̀yin brothers wa sísá kẹrin máa bá wa click like lórí ẹ̀ kẹ́ follow torí pé bàbá jẹ́ ń bẹ̀rẹ̀ tó o bá ti follow page yẹn o ní mọ̀ tàbá bẹ̀rẹ̀ program ẹ̀ ní mọ̀ tàbá ṣe ń bẹ̀rẹ̀ program tàbá ti follow page yẹn òun ló máa jẹ́ kẹ́ máa mọ̀ òun ló máa jẹ́ kẹ́ mọ̀ tàbá ti fẹ́ bẹ̀rẹ̀ program ṣé ń get tàbá ti bẹ̀rẹ̀ program òun ló máa send alert sí yín tẹ́ máa fi mọ̀ pé a ti bẹ̀rẹ̀ program kọ́lọ́ ọbàjọ́ má ṣe bá wa ṣe ní ìrọ̀rùn fún olúkúlùkù wa ẹ bá mi bẹ̀ lọ́hùn kí ni TV station tí ta plan àfáà wa Sodiq Arisala nípa àfáà Sodiq làfáà ń jẹ́ ọlọ́run àbáwá kẹ́yìn náà lọ́wọ́ fún iṣẹ́ tẹ̀ ń ṣe o ọlọ́run àbáwá kún yín lọ́wọ́ o. èèyàn kan sọ pé àwọn Sálàfí ó ní àwọn 1990 ń kọ́ àwéré láwọn àwọn yẹn ò gbádùn tí wọ́n fa àwọn yẹn lẹ̀ àwọn yẹn tó ní túmọ̀ nù ayé àwọn tó ti àwọn wèrè jájà sí ẹ fa àwọn yẹn lẹ̀ gbogbo àbòsí táwọn náà ń ṣe inú wọn náà dùn pé Saviour so page o nǹkan ti ṣe o àpò eríire ọlọ́run mú ogbó wọn Saviour so page ẹ bá wa share program nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run brothers wa sisters wa ẹ jọ̀ọ́ bá wa share dáadáa inú ogbó náà dùn pé Saviour so ti ṣubú o adúpẹ́ o ọlọ́run ṣe wo Saviour so ṣubú ó ti wá dòdìdẹ̀ ó ti wá di ó pò lórí ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì ó wá di pé àwọn èèyàn wọ́n máa wá síbẹ̀ oríṣiríṣi programs la máa ní ń bẹ̀ táwọn àfáà ńláńlá máa ṣe program ó ti wá kọjá tí àwọn ń rò ó ti kọjá àbòsí tó ń rò báyìí olùkọ́ sáré Shittu la máa ṣe program ń bẹ̀ ṣé mi náà ni mo ráyè tó àwọn àfáà la máa sọ̀rọ̀ àwọn àfọ́ onísúnnà tẹ́yìn ń pè lórí bídíà tẹ́ ń parọ́ mọ́ wọn àwọn náà máa bọ́ta náà máa sọ̀rọ̀ wá sí wọn àwọn la máa invite táwọn máa sọ̀rọ̀ station àwọn la máa lọ gbọ́rọ̀ wọn original Islam làwọn èèyàn fẹ́ gbọ́ sí débi pé àwọn ẹni tó bá ní just small phone tó bá yàtì ní ìfò kò bá ní fóònù rárá rédíò wà á máa gbọ́ lórí rédíò pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run kó tẹ̀ ní rédíò lásán kó yẹ bóyá chargeable phone lásán chargeable rédíò wà á máa fi gbọ́ Saviour soul bí ìsìnláì òòrùn pàánù Ọlọ́run ni orí ò lè rí orí pọ̀ tó bá pẹ́ gọ̀ọ̀nì ẹ̀gàn tó fẹ́ ṣe ni wà á rí wà fi ánfúsì kún afàlátùbùsì rúùn orí wò lára yín ojú yín fọ́
àánú Ọlọ́run ti dé wá bá wọn mùsùlùmí original nínú súnà kọ́lọ̀ máa ṣe iṣẹ́ ọrùn àbáyékéré àfà ẹ̀mí ṣe ṣéjọ́ sọ mi lọ́wọ́ ni o ara àwọn ọ́fíìsì mi náà wò mí pé kí ló ṣẹlẹ̀ Ọlọ́run aṣàánú Ọlọ́run bá dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ pé inú yín dùn sí ní tá à ń ṣe Ọlọ́run bá dùn yín nú Ọlọ́run bá dúpẹ́ fún yín ẹ̀yin tẹ̀lé ń banújẹ́ náà Ọlọ́run ní yọ ìbànújẹ́ kó nu ọ̀rọ̀ yín o àdúrà tí màá ṣe fún yín nìyẹn kọ́lọ̀ bá wa ṣàlékún ìbànújẹ́ yẹn kó máa pọ̀ sí torí pé ní tẹ́ ẹ̀ fi ní bínú ohun tẹ́ ẹ̀ fi ní kanra tẹ́ ẹ̀ fi ní lára Ọlọ́run ọba ò ní fi sọ̀rọ̀ mi oore tọ́lọ́run ọba ń ṣe fún mi yẹn lẹ̀ ń bínú ẹ̀ẹ́dẹ̀ bínú mi Ọlọ́run ọba lẹ̀ ń bínú bẹ́ẹ̀ ṣe ń bínú yẹn Ọlọ́run máa ṣàlékún oore fẹ́ mi gbogbo ẹ̀yin tí ẹ pé wọ́n wá ń bínú papọ̀ mọ́ mi Ọlọ́run o bá mi dá yín lọ́lá téèyàn kan ò ní rú ẹ̀rí Ọlọ́run jọ̀ọ́ bá mi fún yín lásìkò téèyàn kan ò ní rú ẹ̀rí bá mi dùn inú ìdùnnú téèyàn kan ò ní rú ẹ̀rí Ọlọ́run jọ̀ọ́ bá mi dùn gbogbo yín náà nú gbogbo ẹ̀yin tẹ́ ń dunnú sí oore tọ́lọ́run bá ṣe fẹ́ mi Ọlọ́run jọ̀ọ́ bá mi dùn yín náà nú Ọlọ́run jọ̀ọ́ bá mi dùn yín nú gbogbo ẹ̀yin tẹ́ ń banújẹ́ lórí tọ́lọ́run ṣe fún mi Ọlọ́run jọ̀ọ́ bá mi bà yín nú jẹ́ torí pé ohun tọ́lọ́run bá máa ṣe fún tá máa bà yín nú jẹ́ kọ́lọ́ máa ṣe fún yín fẹ́mi o ohun tọ́lọ́run bá máa ṣe fẹ́mi tá máa bà yín nú jẹ́ ni mo tọrọ kọ́lọ́ máa ṣe fún yín kí dùnú tèmi lè máa pọ̀ sí kọ́lọ́ jọ̀ọ́ máa ṣàjò orí bẹ́ẹ̀ ọ̀là la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta bàbá sáyé Shittu ti ṣépè fún wọn ó ṣépè fún wọn tó lọ ń bínú oore tọ́lọ́run ṣe Ọlọ́run ṣoore fún mi ó ń bínú Ọlọ́run ló ń bájà ó bẹ́ mi jà mọ́ ìbí kọ́ ló ń bájà òórùn tọ́lọ́run ṣe fún mi ni pọ̀ ẹ̀rù bà yìí Ọlọ́run ọba ó gbọ́ ni ó gbọ́dọ̀ pọ̀ mi Muhammadu Jaya Ọlọ́run ọba gbogbo oore tọ́lọ́run nǹkan jaya lọ́lọ́run ọba máa ń fi sínú gbèsè ayé jẹ́ pé tó bá tọ́lọ́run bá fẹ́ ṣoore fún bẹ́ẹ̀ oore jaya jẹ́ pé ẹ̀rù máa bá ọgbẹ́ bọ̀ pé kí ló dé báwo lè jẹ́ bó ṣe jẹ́ nìyẹn orúkọ ló ń rò mí ni nígbà tí oore náà dé ìjayà ló jẹ́ gbogbo ẹ̀bọ̀dì ó dẹ̀ ti wà ti pẹ́ àkọsí ara dákẹ́ àwọn owó nígbà ìpẹ́ yìí Ọlọ́run àwọn ó tiẹ̀ jẹ́ gbogbo èèyàn rí oore ńlá oore ìjayà Ọlọ́run máa ṣàbà ń ṣe fún gbogbo yín jẹ́ pé tí gbogbo àwọn tàyín bá rí báyìí tẹ́rù máa bá gbogbo wọn gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ òdodo k'Ọlọ́run bá mi ṣe fún yín Ọlọ́run jọ̀ọ́ bá mi ṣe fún yín orúkọ ló ń rò mí o orúkọ ló ń rò mí Saheed olóríire wọ́n á fún mi ní ìjayà gbogbo nǹkan bíi oore ìjayà lọ́lọ́run wá ń ṣe gbogbo tẹ́rù máa bá gbogbo ọ̀tá tẹ́pọ̀ máa rí báyìí báwo lè jẹ́ bó ṣe dà nìyẹn ẹ̀rù bọ̀ rẹ pé báwo lè jẹ́ báwo lè rí bẹ́ẹ̀ k'Ọlọ́run jọ̀ọ́ bá mi ṣoore fẹ́yìn náà k'Ọlọ́run jọ̀ọ́ bá mi ṣoore fẹ́yìn náà ń tẹ́yìn náà ń fẹ́ k'Ọlọ́run bá mi ṣe fún yín tẹ́ ẹ̀ fẹ́ k'Ọlọ́run má fi ṣàdánwò gbogbo àwọn alábòsí wọ́n máa tọrọ jẹ lọ́wọ́ yín ní ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.